Sunday school. Ṣó ń fọ́ ni, ṣé ìyá ẹ̀ ń fọ́ ni? Olórí burúkú yín, ẹni tẹ́ ẹ máa pàjáyé lẹ̀ ń wá. Ẹni tẹ́ ẹ máa bà titi ẹ̀jẹ̀ lẹ̀ ń wá. Olórí burúkú kan ló pe rẹ̀ ń pásítọ̀ tó tún lóhùn ríran sí bàbá òun àtàwọn ọmọ òun wọ́n máa kú láì ṣe pàṣọ. The same olórí burúkú tó ń sọ fún wa pé mọ́mì dádì ṣé ẹ rí nǹkan tó ṣẹlẹ̀ nínú ọjà yẹn? Lizzy Anjorin ó bá wọn argue. You guys should be ashamed of your mothers. Gbogbo yín tẹ́ kúnra yín kórí social media tẹ́ pera yín ní Kristẹni. Ìtìjú lẹ jẹ́ àti ìbànújẹ́ lẹ jẹ́ fún Bíbélì. You are just a nuisance, boomer. You are just a fool. Trying to say, ìyá Lizzy, nǹkan tí ìyá ẹ sọ fún, we saw the product. Is Lizzy's mother product not successful than your failed mother product? Kí ń wo ra yín, kí ń wo ìṣẹ́ tó ń bá yín jà. Kí ń wo poverty tó ń bá yín jà. Kéèyàn tó jáde síta wá tí ẹ kọ́kọ́ ro ara ẹ, wàá ronú, wàá wo, ẹ̀yin ò ní glass ńlé ni. No, you want to now tell us that the product of Lizzy Anjorin's mother. Tó bá jẹ́ wípé ohun tí ìyá Lizzy gbé fún Lizzy ni Lizzy become. Lizzy Anjorin is a success. Nítorí pé àti koríba àwọn pastor yín lábẹ́ kan máa kìkàbọ̀ wá lóbò. Kì í ṣe gbogbo ẹ̀yin pastor mi ni mò ń bá wí o, ẹ̀yin pastor mi dáadáa. A rí àwọn bàbá Adébóyè, àwọn bàbá dáadáa. A rí àwọn bàbá winners, àwọn bàbá dáadáa. A rí àwọn pastors, àwọn òjíṣẹ́ Ọlọ́run. Boma olè ọ̀lẹ àtẹnujẹ ló sún ẹ̀dọ̀ ló ṣí ẹ̀dá tó ń bá kiri lórí social media. I love Jesus. I love Muhammad. I love the great messenger, Sallallahu Alaihi Wasallam. I love these two people because I learned a great lesson from them. When the enemy strike Jesus, Jesus is people like them I have sent to school. Latino Ogumi. People like them I have empowered them. People like them I have done good things. Street is not. Ẹ̀yin èèyàn wa, ẹ ti gbọ́ nǹkan tí Lizzy Anjorin tí ó sọ nípa wòlíì tí ó sọ wípé arákùnrin tí a mọ̀ sí PASUMA pé ó máa jẹ́ Ọlọ́run nípè ní àìpẹ́ yìí. Ẹ ti gbọ́ nǹkan tí Lizzy Anjorin tí ó sọ nípa rẹ̀. Ẹ jẹ́ ká tẹ́tí kí a gbọ́ nǹkan tí ó tún ní láti sọ ní inú fọ́nrán tí ẹ̀ ń wò yìí. Ti kígbe olè lé mi lórí pé wọ́n kọ́kọ́ ń ta stone láyé wọn. Èmi mo kọ́kọ́ rà, èmi ni mo dáṣẹ́ stone lẹ̀. So many things was going on in my brain. Jesus failed to act at the right time. Now, by the time they will construct the cross, do the adegun, kí náà fi kan Jésù. Wọ́n wá kan Jésù má gbélébùú mọ́ olè. Bí wọ́n ṣe kan Lizzy Anjorin mọ́ olè tó mátà. Kọ́lọ́njẹ́ kágùn lẹ́mìí wọ́n ní kú tó ń pojú gbẹ̀ ni òwe ńlá ló pa fún ni. The two great messengers, they came to this world for us to learn from them and choose wisely. Money sí ló pa Jésù. Ẹ̀yin èèyàn kílẹ̀ tẹ́yìn máa ṣe báyìí, èèyàn kan ní àṣírí ti tú o. Money sí ló pa Jésù. You understand? By the time Jesus will regain and come over everything that, anyway, he said, my father, ǹjẹ́ eléyìí lè ré kọjá?